Adé Ifá ìwà lẹ̀sìn bàbá ojú mi ti ń sà. Mi ò ní wá ní tì o. Eriwo ya, ọmọ eriwo ya. Àyàtọ̀ ọmọ eriwo ṣì pé. Lóní adáàlẹ̀ o, èèyàn tó lé eriwo ya. Lóní adáàlẹ̀ o, èèyàn tó lé eriwo ya. Lóní àsìmí. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Òun náà ni ọba àkọ́kọ́ ẹjẹ́ kí n máa wà wọn bàbá. Torí ibi tí ayé bá kọjú sí, béèyàn bá fi pọ̀ níbẹ̀, ìrìn àjò èèyàn ò lè jọra wọn. Nǹkan sèyàn àbí? Báwọn bàbá bá kọjú báyìí, táwọn orí adé bá kọjú báyìí, táwọn babaláwo bá kọjú báyìí, àwọn olúwo tí wọ́n bá kọjú báyìí, àwọn bàbá wa tí à ń fi ọlá wọn bẹ Olódùmarè tí wọ́n bá kọjú báyìí téèyàn bá wá kọ̀yìn sí wọn ọwọ́ ń túmọ̀ sí pé ṣé gádà rẹ̀ ló já gádà tiwa ò ní já. adúbálọ́wọ́ Olódùmarè tí ó jẹ́ kí ọjọ́ ìní tó jẹ́ kó ṣeé ṣe fún wa béèyàn bá dá ogún ọdún ọ̀padà kú ọ̀la ìwòye èsè àwọn bàbá wa ọlọ́dún kìíní ọlọ́dún kejì dr ìfẹsí ó kọ wọn pè aláṣẹ Ifánírègún ẹni àkọ́kọ́ olóyè tí wọ́n fi joyè nílùú Ọ̀yọ́ tí wọ́n jẹ́ Babalájé wọ́n tún fẹ́ nìkejì náà tún joyè àwọn jẹ́ aṣíwájú ọ̀jẹ̀ ní agbára lọ́wọ́ Olódùmarè ọ̀jẹ̀ ò ní bàjẹ́ àwọn Ṣàngó ò ní bàjẹ́ àwọn eégún ò ní bàjẹ́ àwọn bàbá wa ẹ̀kọ́ tá a rí kọ́ lára wọn pọ̀ à ń fi ìrìn àjò yìí fi dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ni nígbà tá a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tá a tún dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmọlẹ̀ ojúkọ̀tún ojúkòsì níwájú lẹ́yìn bẹ́yìn bàbá bẹ́ẹ̀ ti ń sọ létí ọgbọ́n àwọn bàbá wa tí wọ́n tún pẹ̀lú àwọn bàbá wa tí wọ́n tún sọ lónìí a tún kí àwọn náà nítorí pé ìran gba ẹkẹ bí àwọn bàbá wa bí wọ́n ti sọ ní máa fi ọwọ́ ti lé ìran láàmù ní máa fi ọwọ́ ti ògiri àti Babalájé ni àtàsíwájú ọ̀jẹ̀ ni wọ́n déédéé bẹ́lẹ́ tí kì í bá sẹ̀yìn bàbá Ọ̀rúnmìlà ní èkùmọ̀lù wẹ́wẹ́ ẹni máa bẹ́kù yáàrin ẹni tó bá jọra wọn náà ni wọ́n máa bára wọn ṣe bí kì í bá jẹ́ pé bàbá tẹ̀ ń sọdún lẹ́nìí ẹ̀ bá wá ń ṣe àṣepọ̀ pẹ̀lú àwọn bàbá àwọn ìyá tí wọ́n jẹ́ olóríire tí wọ́n bẹ níkàlẹ̀ yìí tẹ́ èèyàn lè rí ìyàn mọ́ àjẹpẹ́ ibi tẹ́nìyàn ń lọ bóyá lè yóò débẹ̀. akí bàbá wa orí adé tí wọ́n bẹ láàrin wa. kábíyèsí o. ẹ bá mi ṣe kábíyèsí ẹ dákun sórí wa. kábíyèsí o. bàbá nu wọn ò fọwọ́ òsì júwèé lé bàbá wọn. bàbá ń bẹ láàrin wa níbi tí a ti ń sọdún Ifá níbi tí a ti ń sọdún Gbéfága 2025 bàbá ògbẹ́yìn àjò ṣẹ̀ṣẹ̀ wọn ṣe ní gbòǹkẹ́lẹ́ ẹni náà ò ní parun kì í ṣe gbogbo ọba ni ò ní parun ẹlòmíì ti lo ìsáà rẹ̀ ó ti lò tán láyé àwọn ẹnìkan ti lo tiwọn tán lánàá àwọn ẹlòmíì tún lo tiwọn tán wọ́n tún lò tán lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé tí wọ́n bá tún sọ̀rọ̀ tí ń jẹ́ ọba kò lè kan gbogbo tí ń jẹ́jẹ́ rẹ̀ mọ́ láyé torí mo ti ṣuṣága lágbára lọ́wọ́ àwọn aláṣẹ́kù àwọn tí wọ́n fi sípò náà wọn ò ní sọ pé àwọn ọ̀ràn yín mọ́ torí pé wọ́n sọ pé àwọn ọ̀ràn yẹn tí wọ́n bá ti rí pé ọmọ tí àwọn fi sípò tí wọ́n bá rí pé tí ń ṣe jákujáku bàbá ẹ méje kélé yìí ó pín síbẹ̀ èyí tẹ́ ẹ wá gbójú yín náà pé láàrin tí ń jẹ́ babaláwo pé yìí ń bẹ́ẹ̀ wọ́n sì pè yín ni kì í ṣe pé bàbá wa ganu sí ọ̀pọ̀lọpọ̀ ọba níbi tá a bá lé ayé dé wọ́n ganu sóde ni torí pé wọ́n fẹ́ káyọ̀ máa rí àwọn ní èní wọ́n fẹ́ káyọ̀ máa tún rí àwọn lọ́la kódà fúnra wọn ni wọ́n mọ̀ kúkú tíkẹ́ẹ̀tì lọ́dọ̀ lóde pé abẹnugbọ̀ngàn ó pè mí ṣùgbọ́n lọ́la egbò máa yọjú sí ọ kó ṣe kí n débẹ̀ lásán kí n jáde máa yọjú sí ọ níbẹ̀ àpè bàbá ni akẹ́hùn bàbá wa kábíyèsí òkìkí fámẹ́lò mọ̀fẹ́kà àwọn bàbá wa olúwo àràbà ẹ̀yin bàbá ẹ mọ̀ tó yẹ gan láwọn àkókò kan akọ́kọ́ ṣe bá a ti lò gbàtán ni àti ìlò gbàtán
àfa àti ẹ̀ ti lò pa rárá inú mọ̀lẹ́ wá gbé àwọn àfa àpò ńbẹ̀ ọ wá gbé àwọn babaláwo ọ wá gbé yín síbẹ̀ ààyè tí inú mọ̀lẹ́ gbé yín sí tọ́lọ́dúnmọ̀lẹ́ gbé yín sí ẹ̀ ní yẹ̀ níbẹ̀ o mo ti sọ sórí afẹ́fẹ́ méjì abara wa jẹ́ èyí tá a mẹ́ntẹ́ẹ̀n káyà mọ́ mẹ́ntẹ́ẹ̀n rẹ̀ lọ sí. bàbá wa láṣẹ pé ẹ bọ́ ta o èkejì yín ló ti gbé orí èkejì yín ló ti yá lápáta yìí èkejì yín ló ti ń kùnyà nígbà tá a bá iṣẹ́ lába tí ọmọ tó bá jẹ́ pé nínú yàrá lèèyàn bá ti ń sábà tí ò tiẹ̀ bẹ́ẹ̀ bá ti rẹ̀yàn tí bá ti ń dágbé tí ọba ti ní ọmọ ọlọ́mọ lọ́dọ̀ ẹ kíyèsí rẹ̀ níbẹ̀ èèyàn tí bá ti ń dágbé tí ń sisi àwo tí ń ṣiṣẹ́ jálàbí tí ń pera wọn àwọn ẹni pé tí wọ́n ń jálàbí èèyàn tí bá ti ń ṣiṣẹ́ tó jẹ́ pé sí àwo ní ṣe kò wá ní ọmọ lọ́dọ̀ tí ń kọ́ṣẹ́ kò ní ọmọ làgàdá lọ́dọ̀ rẹ̀ tí ń gbé ọ̀dọ̀ rẹ̀ ẹ kíyèsí wú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé òun àtàyà àtọmọ nìkan ni kèé sáwó gidi ó ṣe máa ṣe nǹkan táyọ̀ ní wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ torí pé tó bá jẹ́ pé ìyàwó àtọmọ nìkan ní bá ń bẹ lọ́dún èèyàn lè sọ fún ìyàwó èèyàn nípò wọ́n ti dọ̀mọ̀ pé báwọn ṣe ń sàpàtà nu ìyàwó ẹ̀yà kò lé bẹ́ẹ̀ náà ni ó ṣe sọ fún ọmọ tó bí pé ọyá ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹnu bàbá ọ̀ka aya ẹnu bàbá ọ̀ka ọmọ bẹ́ẹ̀ bá wọ arákùnrin eléyìí tó kúnyàn bí ẹni pé ewúrẹ́ tó kúnyàn bí ẹni tí ń kun ògúnfẹ́ ẹni pé kò lọ́mọ lọ́dọ̀ bàbá kàtí ẹ̀ lọ́mọ lọ́dọ̀ tó ti bímọ kò lọ́mọ làgàtà bẹ́ẹ̀yàn bá jáwo nínú súrà ń tà fi máa wo gidi ni pé kọ́ máa wọ́ ọbẹ̀ lọ́dún èèyàn kí èèyàn ọbẹ̀ lọ́dún ẹ̀kọ́ máa sọ pé òun kọ́sẹ́ yálà ògùn ni ifá ni ẹni pé níbi tá a bá lé ayé àwa tá a jó ní ṣẹ̀ṣẹ̀ ẹ má jẹ́ ká bara wa jẹ́ bí tí ń dùn yìí inú mẹ́lẹ̀ òní jẹ́ kọ́kan. Ọ̀rúnmìlà ní àgbélẹ̀mọ̀ kan ò sí ọlọ́wọ́ ní bẹ níbẹ̀ ìran àgbélẹ̀mọ̀ kan ò sí àwo ní bẹ níbẹ̀ àwọn bàbá wa láṣẹ èyí tí wọ́n ń ṣe yìí àtọlẹ̀dọ́lẹ̀ ni àbẹ́yìn lẹ́sẹ̀ mú fúnra yín ní ká ẹ tó jẹ aṣíwájú ọ̀jẹ̀ kí lẹ sọ àjẹbí àwọn bàbá yín ni bàbá yín náà kò kí ló kọ yín gbàgbèsè lẹ́nu kì í ṣe lágídí gbòdà wà ó ní tí mo fẹ́ mú jáde bẹ̀ kí ló kọ yín ẹ̀ sọ́ka yẹ ọgbọ́n. aláṣẹ ìbánirègùn ọ̀jẹ̀kúndé ilẹ̀ dáre nínú gbogbo orúkọ tẹ́ pé èwo ni ti bàbá yín bẹ̀. aláṣẹ ni ti bàbá mi. ta ló bí aláṣẹ. orúkọ ìran mi nìyẹn. ta ló orúkọ ìran yín ni kí lórúkọ bàbá tó bí ẹ̀yin. Adétúnjí Ìyàndá. Adétúnjí Ìyàndá. Ta ló bí Adétúnjí Ìyàndá? Ọdẹ́alé. Ta ló bí Ọdẹ́alé? Àdìsá Abọ́yarìn Ayílára. Ta ló bí Àdìsá Abọ́yarìn Ayílára? Ọláògùn. Kábíyèsí bàbá o. Ìdí tí mo fi sọ báyìí ni pé níbí lónìí ẹ máa rí oníran tí ó máa ran bá gbé sẹ́ni bàbá mi kejì ẹ dákun kí ló kọ́ tẹ̀yìn. ẹ jẹ́ wọ́n gbé ẹran mi ẹ dákun ẹ jẹ́ wọ́n gbé ẹran mi. kí lẹ pè é. ọmọ Kẹ́hìndé ti bá ṣe èwo ni ti bàbá yín nù méjèèjì. Ọ̀dẹ́délé. Ta ló bí Ọ̀dẹ́délé? Ta ló bí Ògúnjìmí? Ta ló bí Ògúndáre? ẹ máa pàtẹ́wọ́ fún wa. ìdí tàbí sọ yìí ni pé ènìyàn mélòó nínú wa la lè dárúkọ bàbá wa nípele karùn-ún. ènìyàn mélòó nínú wa la lè dárúkọ bàbá wa nípele karùn-ún nípele kẹfà nípele keje tóbi lórí ìpele kẹwàá. lọ́jọ́ tí màá mọ ibi tí ràn mí ti sẹ̀ láti fẹ̀ Ilé Ifẹ̀ lálọ́ lọ́dún náà. àwa jókòó síwájú ìta náà adáná bá a fẹ́ lọ sí ọdún òkè àgbọ̀nrẹ̀gùn ẹran tá a sè láti lé bá fi jẹun àgbàgbé ẹran sílẹ̀ wá gbé ráìsì lásán àwa jókòó sí tàbí sáàmù ẹ̀jẹ̀ ráìsì lásán ni nínú lẹ́tà àwa jókòó sí wọ́n wá jáde ní ẹ bá fún wa ní ẹ̀fọ́ àti ẹ̀kọ́ ní ẹ bá ní ká mọ̀ jẹ àwa ń sọ fún àwọn tá a jókòó níwájú táwọn pé kí lẹ́rò tẹ́ fi fún wa lóúnjẹ wọ́n ní ọkà wọn kàn sọ pé káwọn kàn fún wa lóúnjẹ ni mo ní ṣé bá a ti yọ àbí ẹ̀kọ́ sí jáde bàbá tí wọ́n jẹ́ baálé ńjọ́ náà tí wọ́n bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ni mo ní bàbá ẹ súre fún wa wọ́n wá mú wa lọ sí ibi àpòjì wọn nífẹ̀ẹ́ wọ́n wá súre fún wa wọ́n wá súre tẹ́lẹ̀ bá ní kẹ́mi náà súre lèmi náà bá bẹ̀rẹ̀ mo wá dárúkọ bàbá mi mo ní bàbá mi ìbà rẹ bàbá tó bí bàbá mi ìbà rẹ
bàbá tó bí bàbá mi ìbá rẹ mọ wá kà ní pele kẹfà bàbá wa sọ pé sẹ́kẹ̀ẹ́ ṣe ti lágbájá tó wá láti lágbájá mo ní nǹkan dé bóòlù ẹ̀yìn ṣe mọ̀ wọ́n ní níjọ́ tí wọ́n kò bí wọ́n náà méjì ni. ilé yín lọ wá. àwọn méjì ni wọ́n ní kan bẹ nìbàdàn ìkan sì gba pẹ̀lú ọyún lọ inú ilé bàbá rẹ lọ wá títí tó fi dùn ní ẹni wọ́n ń pè mí pé kí n máa wá fún pàdé mọ̀lẹ́bí. arákùnrin kan pè mí lánàá ó ní ẹ̀dá pẹ̀ bá ń dáfá mo fẹ́ mọ inú ìran tí mo ti jáde wá mo lọ́nà mẹ́ta lèèyàn máa gbà fí mọ̀ àkọ́kọ́ téèyàn fi mọ̀ rẹ̀ yàn lọ ti bí ó kọ̀ mọ́ kọ́mọ̀ sẹ́lẹ̀ lọ sọ pé bá ń dáfá sí ẹ̀dákùnrin ìran wo ni mo ti wá ta ló bí ọ ta ló bí bàbá rẹ torí pé bẹ́yàn bá jẹ́ Abdulgafaru ọmọ Abdulginadu tí Abdulginadu wá jẹ́ ọmọ Abdulrasidi báwo ni o ṣe fẹ́ sọ mú jáde nínú ìran rẹ pé lágbájá ló bí ọ àmọ́ yà bù nígbà tí ẹ tún orúkọ fún alámọ̀ pé ní àjọ wa àti bọ́kọ̀ ti pẹ́. ẹ̀rọ àkọ́kọ́. àmọ̀ pé orúkọ tá à ń jẹ́ láti ilẹ̀ bíi gádà bíi tàbúté bíi àdá bíi jábátá bíi jákọ́lú bíi gbogbo. lórúkọ tó jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ń jẹ orúkọ tó jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ń jẹ ìjẹ́ orúkọ yẹn yóò máa tìyàn lójú pé ọmọ burúkú ni àwa pàkẹ́jì orúkọ jẹ́ ni pé wọ́n sì pè wá ní jígà wọ́n sì pè wá ní rúlà á sì ń dáhùn rẹ̀ ní gbangba pé èmi ni mò ń jẹ́ mẹ́ta fún wọn rẹ̀ báyà. Àgádágodo. Àgádágodo. ọ̀pọ̀ náà tó ń dá àgádágodo tó kọ́ sí dáàdì rẹ̀ fọ́ọ̀mù tó kọ́ dáàdì rẹ̀ nù kìí ṣe àbí. ẹni pé ẹ dákun àwọn bàbá wa tí wọ́n sọ nílò ní àpẹẹrẹ tá a rí kọ́ látara wọn ọ̀pọ̀ láti ìgbà tí mo ti mọ àwọn bàbá tí wọ́n sọ nílò ní tí mo máa lẹ̀ fún mi lórí ọ̀fẹ́ láti jẹ́ kí n bẹ́ẹ̀ yìí Táyé Kẹ́hìndé ni mo máa ń pè wọ́n. Táyé àti Kẹ́hìndé ni mo máa ń pè wọ́n. àṣetà tó wọ́n dá mi. àwọn bàbá tí bẹ́ẹ̀ ìrìn àjò ayé wọn ó tó ń tọ́ yẹ kí ayé máa ṣe ti ń di àpẹẹrẹ látara wọn. ẹnìkíní ẹnìkejì wọ́n jọ ń gbé wọ́n jọ ń sawó papọ̀ ariwo ò ti dàrú. tọ́jà pẹ́lú mi ò lè mẹ̀ntẹ́nì ọ̀rẹ́ láàrin oṣù mẹ́fà gádà ó ti já owó ní ó di ìjà rẹ̀. owó ní ó di ìjà rẹ̀ adigunlábáyá mo kíyèsí lánàá owó bá ìwọnú àláàfin rẹ̀ ìgbà tó sì gbowó mo mọ̀ pé kì í ṣe gbogbo iye tó gbà ló fi èyí sẹ́ ariwo oṣù bàjẹ́. ẹlẹ́ẹ̀kejì bàbá tó ń fi ọlá yín tá a fi ń tọrọ ẹjẹ́ tó dúpẹ́ lọ́wọ́ àwọn ìyàwó yín. torí pé kí ìbá jẹ́ pé wọ́n bá lóbi gidi wọ́n bá lóbi dáadáa wọ́n ti dàrin wọn ló ti pẹ́. ìtòbí ọ̀bá fẹ́ kó ṣeé ṣe èèyàn tí ọ̀sán pé yóò ṣe ṣe yóò múra o. ìyàwó rẹ̀ tó máa gbóhùn ọ̀fẹ́ kọ́ ọba lágbájá rìn ọmọ bí ó ti ṣe ọmọ bí ó ti dàrú ṣùgbọ́n irúnmọlẹ̀ tí ò ṣe yín ní ẹni tí ń gbórí obìnrin jẹ́jẹ́ ìyá alágbájá ọ̀rọ̀ tó sọ mo ti kíyèsí báwọn má wọ̀rí kéku ṣe pé mòògùn kéé ṣe pé gbọ̀fá nígbà tí ọba ìdọ̀sẹ̀ ti bọ̀ oníkálukọ́ padà pín ìrìn àjò rẹ̀ yóò pín yóò padà lẹ́kọ̀ọ́. ẹ̀yin bàbá èyí tẹ́ fi lẹ́lẹ̀ yìí ó ti di táyọ̀ mọ́ fi ṣàwòkọ́ṣe nínú àpẹẹrẹ àkọ́kọ́ kájọ sáwó pọ̀ kéèyàn bí jọ sáwó pọ̀ pé lágbájá jáde ọmọ sáwó àwọn àpẹẹrẹ kan rè wọ́n jọ sáwó wọ́n jọ kọ́lé wọ́n jọ ní mọ́tò aya nìkan ni wọ́n jọ fẹ́ papọ̀ wọ́n bá fẹ́ mi jẹ́ gbangba lókùn bí aya mi ni àbí ṣé ìyẹn kọ́ kábíyèsí ìyẹn nìkan ni òsì torí pé bí wọ́n ti jọ bẹ wọ́n tó máa ti ń jẹ́ èèwọ̀ láàrin ara wọn ọ̀run bí àkọ́jẹ́ pé ó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó yẹ pé níbi tí ìyàwó owó kan bá ti jókòó babaláwo kan ò lè jókòó ńbẹ̀ ẹ dákun gbogbo àwọn tá a wá síbi ọdún yìí tó bá jẹ́ pé ìta ń ṣe lẹ́nìí òun náà láfi múrí àjọ àpẹẹrẹ ayé wa dìde pé lágbájá ọmọ ọ̀ràn báyìí ni mí bó ní kálukú wa bá ṣe jókòó yìí ọ̀pọ̀lọpọ̀ wa la àmọ̀ràn wa ẹjẹ́ àmọ̀ràn wa ẹjẹ́ àmọ̀bí tá a ti ṣẹ̀ ìrọ́kùn ò ní gbùngbùngbùn gbọ́mọ̀ níbi tó ti ṣẹ̀ wá ẹjẹ́ kọ́ ní kálukú wa kálọ̀ lè mọ̀ràn wa ọ̀pọ̀lọpọ̀ ní dààmú kádé ayé tó jẹ́ pé gbogbo tí ń fọ̀dàmú nínú ayé rẹ̀ nítorí pé iṣẹ́ ìran rẹ̀ tó yẹ kọ́ máa ń ṣe ẹni ò ṣe kì í ṣe pé àgbàbà wọn tí wọ́n jẹ́ aláṣẹ tí ń sọ pé ń gbé fàdà lẹ́nìí kì í ṣe pé àwọn ẹgbẹ́ ògùdù lágbàáyé ṣùgbọ́n nítorí pé jẹ́ iṣẹ́ ìran wọn gbogbo tí wọ́n bá ti ń ṣe ìbà ni wọ́n jú ìbà náà sì ń ṣe é ṣe fún wọn iṣẹ́ tá a fi rán múlògún ẹni pé kọ́ jẹ bọ́ọ̀tì ẹ̀ èyí tá a fi rákàlà ẹni pé kọ́ jòkó ènìyàn ẹ ti sọ ọdún eléyìí ẹ tún ṣe tàbọ̀dún ọdún kọ̀ọ̀kan làwọn ọmọ kan lọ́wọ́ lódùmarè níwòye ìsìn.
ẹ̀dún sọ fún ọmọ ẹ̀dẹ̀ pé ẹ̀dún ṣe ẹ̀mí tọ́ba tó di lẹ́ẹ̀mí ẹ̀kùn ní kí ẹ̀dún ṣe ẹ̀mí lẹ́yìn ẹ̀mí tọ́ba tó di ẹ̀mí lẹ́yìn ẹ̀mí ẹ̀kùn máa tó tọrọ pé ẹ̀mí náà lẹ̀ tó tọrọ. nǹkan yẹn ìlọ́jà nǹkan tó jẹ́ pé gbogbo ayé máa ń tọrọ papọ̀ lẹ́ẹ̀kan bí ẹ bá fún wa ní jẹ́kìdé ká kọ iye tá a fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní iye tó ní kálukú wa kọ ṣùgbọ́n ìwúre tí máa ń pa gbogbo ayé pọ̀ àtọmọdé àti àgbàlagbà ẹni pé ọlọ́run di àṣẹ mi kò sẹ́yìn tí a máa tọrọ pé gbọdún ló fẹ́ lò láyé ó ti rí gbọdún lò á lè fò fẹ́ kásán bá fẹ́ lọ síbẹ̀ ẹni pé aṣọdún eléyìí á kù ṣe ti àgbọ̀dún alábẹ̀rẹ̀ tọrọ tọdún èyí yóò tó lọ tẹ̀lé náà fún yín ifá ní ọláfàgún ọláfàjọ àfàkálẹ̀ nítòsà ifá ìwọ ló ṣeré fọ́ba ìyàwó lọ́wọ́ ẹni kọ́kọ́rọ́ la tèmi wá ifá kọ́ kẹ́mi ifá kọ́ ọ̀la mi nínú kásán ni mo ti mọ̀ bí tèmi wá ifá kọ́ jẹ́ kílẹ̀ ayé ọ̀sẹ̀ mi nínú tòtò èmi mo ti mọ̀ bí tèmi wá ifá jẹ́ kí n tó ẹni wájú jẹ́ kí n gbèrò ẹ̀yìn sílẹ̀ ìgbọ́nkù mi ti délé mi wọ́n lọ máa fẹ́ di wẹ̀ ewúrẹ́ bá dún mẹ́mi ọmọ rẹ̀ anímú wá ifá wá fa àjẹpọ̀ mi ò àwọn òyìnbó títàrẹ́ mọ̀mọ́dé ò àwọn òyìnbó àwọn táwa sí lọ́dún àwọn pé fana lọ́dún mi ní agbára lọ́wọ́ Olódùmarè níwòye àmọ́dún àtúntò fàìkù tẹ́gbẹ̀rẹ́ ìdígbé mi kí n gbé ọ òrìṣà gbẹ́mi látẹ̀tẹ̀ òjò rí ẹsẹ̀ adébáfún mọ́kànjú ọ̀la tí gbogbo ẹgbẹ́ rẹ̀ lérò bí ìkókú ogún ọdún lónìí o Abímbọ́lá ò ní kú ogún ọdún lónìí kábíyèsí bàbá wa ò ní kú ogún ọdún lónìí ẹ̀fọ́ wọn báyà kẹ́ ẹ sọ pé mi náà ò ní kú mo ti dọ́ta bárímù sẹ́yìn mo sì ti dókè àgbọ̀n náà ní agbára lọ́wọ́ Olódùmarè lágbára náà kó lè abiyamọ níwòye àmọ́dún àtúntò pé jọsẹ́bà mi bàbá wa òkìkí kò ní tán bẹ̀ wábẹ̀ yìí níbẹ̀ ni tí o sì tẹ̀ mọ́ mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí pé ẹ̀pọ́n falẹ̀ ẹ̀pọ́n rúmọ̀lẹ̀ látara wa bàbá gbogbo bí tẹ́ ń gbà fi ní ìlọ́wọ́ ayé lágbára Olódùmarè ẹ̀ ní dẹni ẹ̀tẹ́ bẹ̀ iná ní òní parun ifá ni ẹni lánà lórí ọ̀tá ọ̀dá lórí àpáta rẹ̀ sẹ̀ ẹ̀fọ̀ bó ṣe tóbi tó ọkọjá lórí àpáta àrípa ẹ̀fọn òjò pátápátá ọkọjá lórí àpáta àṣìrẹ́sẹ̀ òjò pátápátá bí òkè àwọn olè Ọ̀rúnmìlà ló ṣe bá fún Ọ̀rúnmìlà nígbà tí wọ́n láyé fa òní dìde ifá bá mi gbé ayé mi dìde bá mi gbé ayé aya mi dìde bá mi gbé ayé ọmọ mi dìde ẹrù ní tòkè ifá bá mi gbé ayé mi dìde irú mọ̀lẹ̀ kò ní ṣe wá lẹ́ni tí ń kọ́mọ bí ewúrẹ́ kò ní ṣe wá lẹ́ni tí ó pa gẹ́fẹ́ndì rẹ̀ kò ní ṣe wá lẹ́ni tí ó pọ̀ mọ́ kò ní ṣe wá lẹ́ni tí ó pa ya kò ní ṣe wá lẹ́ni tí ń tẹ̀lé yẹn pa yóò ní bẹ́ẹ̀ lágbà Olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè àti bàbá wa His Royal Majesty Ọba Joel Ọláníyì Ọ̀yátóyè bàbá wa Títílóyè Olúfáyọ̀ kejì bàbá wa Olóró ti ìlú Òró Kingdom ní Kwara State ní agbára lọ́wọ́ Olódùmarè ẹ ti ń da kókó yìí àìlédà má kò ní jẹ́ bẹ̀rẹ̀ tí yín. Kábíyèsí bàbá mi wọ́n ní bàbá ń bẹ nínú ẹni tí ń gbé ìṣẹ̀ṣe àṣà Yorùbá ga kó tó di pé wọ́n jẹ ọba ni kò sọ wá ní níbẹ̀. Kábíyèsí láti Canada kábíyèsí bàbá aláàfin tó jẹ báyìí kábíyèsí Olódùmarè ẹlẹ́fẹ̀ẹ́ bá lè pàtó fún bàbá wa dákọ̀ tó ń bá nítorí pé àwọn ènìyàn kan bá yẹ lóye ẹ tó fẹ́ kó gbé mi rìn ẹ̀yin bàbá sáré ọ̀rọ̀ ọba jíjẹ nílẹ̀ káàrọ̀ òjìlẹ̀ nílẹ̀ kóòtù òjìlẹ̀ yìí bàbá wa àwọn èèyàn máa ń sọ̀rọ̀ wọ́n ní láti ìlú òyìnbó ní fásitì fún ọba ẹ fún mi ìṣẹ́jú márùn ẹgbẹ́ sáré sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n máa sọ pé láti ìlú òyìnbó ní fásitì mú ọba sẹ́nà òótọ́ ni
sẹ́ni níbi mo jù ọ́ làbàlàbà tí mo ń ṣẹ́gun ọmọdé gbogbo ayé gbọ́ kò sí ifá tí ń mú yàn láti ìlú òkèrè kò sí ifá tí ń mú yàn láti ìlú ọba ṣùgbọ́n oníbàjẹ́ kò ní sọ níbi tí ẹ kù sí bá a bá ti kọrin ìkọlẹ́ni tí ọba orin jẹ́ ó ṣe pé nígbà tá a bá sọ pé àfọ̀pẹ́ fọlọ́run àbíbá náà kọ́ òun wà pé ọwọ́ lọ gbé orin láti bì í sí àmọ̀ pé yọ̀ọ́ dàlú. àwọn tí wọ́n fẹ́ ba àṣà jẹ́ tí wọ́n fẹ́ kọ́ ní ìlójú ayé ni wọ́n ń sọ pé ifá lọ rè múyàn látàbúrọ̀d. bẹ́ẹ̀ bá sì gbàgbé ní tí ń jẹ́ ọba nílẹ̀ kóòtù òjìire kódà gbogbo tí ń jẹ́ orí adé tí máa ń jọba wọn ìgbélé. torí pé igi kì í gbé abẹ́ igi dàgbà. gbogbo orí tí ọba jọba kì í ṣẹni tí ọbẹ nínú ìlú. ẹ jẹ́ kíyèsí oníkálukú ọba àbámọ̀tẹ̀ kálọ̀ yẹn béèrè gbogbo ẹni tí ọba ti jọba láyé pípọ̀lọpọ̀ wọn ayé lọ́dàáyé lóníkálukú wa ló ṣe jẹ́ pé àmọ́ sọ pé lágbájá ti bẹnu lé ẹ jẹ́ kíyèsí gbogbo òfin lọ́balọ́ba tá a mọ̀ gbogbo àwọn tí ń jọba tí wọ́n jọba bọ́ lápẹ̀rẹ̀ kódà wọn máa dá fámìlì tí wọ́n sọ pé àjòjì tó wọnú ìlú yìí tó bá wọnú ìlú yìí ó lẹ́bi ìjọba o. wọ́n sì máa retí ẹgbẹ́ níjọba àjòjì ó dé. bí àjòjì bá sì dé wọ́n sì fi irú wọn jọba ìlú sì tùbà ìlú sì tùsẹ́. bí a bá wọn sọ báwọn tẹ́ ń bẹ lábúrọ̀d báwọn ní fámú tí wọ́n ń jọba sẹ́ni tí ń bẹ lábúrọ̀d ṣé ìdálẹ̀ kan wà ní ṣé ẹ̀sẹ̀ ń bẹ nínú kọ́kọ́ sórí àléfà bàbá rẹ̀ èyí ń bẹ lábúrọ̀d ṣé ẹ̀sẹ̀ ń bẹ nínú kọ́kọ́ sórí àléfà bàbá rẹ̀ èyí tẹ̀ wọ́n fi ń ṣe àkọ́kọ́ bàbá wa kábíyèsí ọ̀jájá tí wọ́n sọ pé láti ìlú òyìnbó bàbá yẹn sẹ́ni tí ń gbé abroad Èkó ni bàbá ń gbé bàbá mọ̀tò ọ̀jájá ẹja lọ rè béèrè ọ̀jájá sẹ́ni tí ń gbé abroad Èkó ni bàbá ń gbé lẹ́kọ̀ọ́ tá a wà yìí ibẹ̀ ni bàbá wa ọ̀jájá ń gbé ẹja lọ rè béèrè tẹ́ wọn. gbogbo ẹ̀rí tó bá tọ̀rọ̀ ìpátá á gbé jáde lórí afẹ́fẹ́ pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe developer ni wọn àìmọye estate ni wọn kọ́ nílùú Èkó tá a wà yìí ṣùgbọ́n nítorí pé bẹ́ẹ̀yàn bá dé olóríire èyí olóríire ní ọmọ bá rìn inú balẹ̀ sì yàn ìdí tí wọ́n fi lérò pé láti ìlú òyìnbó láti abroad ẹni bàbá wa ọ̀jájá ti wá ni pé nígbà tí wọ́n bẹ lọ́kọ̀ òun ẹni tí máa ń yọjú lé ìgbà tí wọ́n sì ń lé ọmọ yè kò sẹ́ni kankan tó dá wọn mọ̀ lẹ́yìn ìní wọn tó sọ pé lábájá ẹja lé ọkọ̀ tiẹ̀ náà ṣùgbọ́n àwọn ọ̀jẹ́ tó owó bẹ́ẹ̀ nínú náà sì lówó bàbá dé ó sì bẹ̀rẹ̀ sí ní máa ṣe dáadáa láyé bí ṣe báyà ará abroad ni ọ̀já dé sára abroad bàbá wa lẹni tó lè takò ọ̀rọ̀ yìí ẹ̀rí tó bá fi jẹ́ pé ará abroad ni kí lóò nínú òun jáde bàbá wa ọ̀jájá tó ní ẹbí àkọ́kọ́ pé nígbà wọn yọba nífẹ̀ẹ́ ará abroad yẹn mú wọ́n yẹ ti wo tí ẹ lọ́rọ̀ ti wo dẹ̀mbẹ́tẹ̀ ni ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ torí gbogbo ọba kọ́ ló ṣe yan dàn gbogbo ọba kọ́ ló ṣe tọrọ ẹlòmíì ọmọ ọmọ sọ̀rọ̀ gbà olúwo tilẹ̀ wo òun la síwájú ọba kọ̀ọ̀parọ́ bẹ́yẹn bá jọ́ gàlá gbogbo ìfẹ́ náà lè ṣe jọ́ gàlá bẹ́yẹn bá jọ́ lọ́kadà ìyẹn lè yọ̀gá náà lọ́kadà bẹ́yẹn bá jẹ́ bíríkìlẹ̀yà ọ̀gá náà bíríkìlẹ̀yà ṣé bọ́ọ̀gá ló lórí náà bẹ́ẹ̀ bẹ́yẹn bá lọ́gà lẹ́ni tó tóbi tó jẹ́ ọ̀gbá ìyẹn náà lè jọ́ gàlá fún wọn. ìní pé ẹ dákun nítorí inú malẹ̀ ẹ jẹ́ ká mẹ́nu kúò lórí ọ̀rọ̀ pé ká máa sọ pé ìlú òyìnbó ni wọ́n ti mẹ́ni tí ń jọba. ẹ jẹ́ sáré sọ̀tàn náà yín bàbá mi nígbà tí ọkùnrin ti pẹ́ díẹ̀ wọ́n ránṣẹ́ sí mi pé kí n wá nílùú yẹn pé afẹ́ yẹn fá mú ọba àwọn aráàlú náà mọ̀ gbọ́ báyìí àṣà Yorùbá sẹ́ ń gbọ́ ẹ̀yà jẹ́ ọ̀tẹ̀ká. torí pé bàbá sọ̀rọ̀ pé babaláwo owó ní ń gbà owó ní bí yan bá kò sí èyàn tí ó jẹ́ ń jẹ́rọ tí ó yìí ó tẹ́bi òní padà bá. lọ́dún náà àwọn akẹ́sìn ní bá ní ká wá àwa lọ síbẹ̀ mo wá mú bàbá lẹ́yìn gẹ́gẹ́ bí àgbàlagbà nígbà tá a débẹ̀ jọ náà ó kọ 6 ilé ẹ̀kọ́ fún wa. ọdún tí mò ń ṣe ló fi pẹ́ díẹ̀ ẹnìkan bá pè nínú àwọn tí ó jẹ́ ọmọ yìí nígbà tí ó ṣe owó yẹn tí ó sì hàn nínú briefcase ìran mi ò rírí ó ní nínú orúkọ tí wọ́n fún wa ó lé léyìí ó ní tá a bá fi lè mú olówó yìí ó lè mi ni mo ní
bóyá mọ́sù Camry àbí Camry kìíní kan lẹ́nu yẹn ló ń gbára tó rọ́jọ́ ti ṣe díẹ̀ níjọ́ náà mo wò pé mo ní ayé mi ti dáa ajẹ́ pé bí lòpin ayé mi ọ̀ dáa mo wá padà sórí ìtẹ́ mo wá tẹ̀ sí bàbá mi mo ní bàbá mi ó kọ táàmù ó ti wà nù orúkọ yìí o bàbá mi wọ́n ń bi mí léèrè wọ́n ní sẹ́ta wá dáfá ni mo ní àwọn dáfá ni ṣùgbọ́n ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tá a ti sọ níta níbẹ̀ o. wọ́n kẹ̀kẹ́ ti ń sọ̀rọ̀. ṣé ìfàdé lé ní sọ̀rọ̀ àbí wàhálà dé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tá a ti sọ níta níbẹ̀ yẹn tó jẹ́ pé tá a bá fi lè mọ́rúkọ báyìí owó tí ń bẹ́ẹ̀lẹ̀ kìí ṣe bóyá mo ti rí ni. bàbá mi wá bí mi léèrè bẹ́ẹ̀ gẹ́gẹ́ wọ́n ní tá a bá ti rówó wọ́n ní kíláàsì ṣe náà mo ní àkọ́kọ́ kọ́ ilé ńlá a sì ra mọ́tò mo ní ayé ti bẹ̀rẹ̀ nu bàbá mi ọ̀bà dáhùn wọ́n á wò pé ṣé bàbá yìí ṣé kò yẹn rí ọ̀gá ni àbí arówó asọ̀rọ̀wó ẹ̀ẹ̀kan àwọn adágúnṣe dàgbà fẹ́ máa dáfá bàbá mi bá ní kò sí láyé mọ́lẹ̀ ní ó ti dèrò ọ̀run ìbọ̀ ni wọ́n gbọ́ bàbá bá ní ọ̀rọ̀ tó sọ náà kan kí ló ní ọ̀sán náà mo ní ọ̀rọ̀ báyìí láàdá pé wọ́n ní fata àdá níbi lẹ́nìí wọ́n ní òótọ́ fala àdá o wọ́n ní nítorí pé tá a bá láà dárọ́ bóyá ẹni tí ọmọ fánà wọn bóyá bẹ́ńlẹ̀ wọ́n ní ilé tó lérò pé ń jọ lójútọ́ lákọ̀ọ́lé o wọ́n ní lẹ́tẹ̀mí kọ́ wọ́n ní mo ti gbọ́n láti di fáńbí wọ́n ní bọ́ọ̀ bá ti délé o lè tà á kò sí tó lè fi ṣe ṣùgbọ́n mo ti gbọ́n ṣùgbọ́n fáwọn àgbà níbí wọ́n ní fáwọn òdodo ni abádáfà abáyan ọba yẹn bẹ́ẹ̀ ní kò lè ní o. àṣẹ nínú àwọn ọmọ yẹ oníkálukú ti mú babaláwo tó ti wá rẹpísẹ́ǹtì rẹ̀ pé àwọn babaláwo tí wọ́n máa dá fáńbí ẹ máa wo tí wọ́n máa dá o èyí táwa ò sì mọ̀ torí pé ìṣèlú ẹ̀ ní àwọn adáfá ìfọ́mùyẹ̀ jáde láriwo bá ta làwọn babaláwo ọmọ yẹn kọ̀ọ̀kan wá ń jáde ní wọ́n sọ pé ifá tí wọ́n dá yìí ifá òótọ́ ni o tá a bá fẹ́ jà ẹja mórí nǹkan mi ìta á jà kì ifá tí wọ́n dá mí ifá òótọ́ ni ẹnà kò ní bàbá wọn ṣe yìí tá a ti wá rí ṣe babaláwo ṣe wá jẹ́ni tí ń gbowó fún ẹnu tí ń báyé tá a fi ń bẹ̀rù pẹ̀lú gbogbo tí orí àga ọba tí fi ń lu ọdún kan ọdún méjì ọdún mẹ́ta kò dún nítorí ara bí lọ torí pé bẹ́ẹ̀ bá sí ọmọ bí èèyàn kò ní bẹ́ẹ̀ kó tún sí ní ìrẹ́lẹ̀ kejì ẹni bá sì bí àsìbí ọmọ yọ ọmọ pé ìdààmú bẹ́ẹ̀ lọ ayé inú malẹ̀ táyé àti tọ̀run wọn lè jẹ́ kí gbogbo ọmọ tàbí wọn ní yẹ̀yà kuyà máa lọ́wọ́ ọmọ tàbí ò ní borúkọ wa jẹ́ àwa náà ò ní borúkọ ara wa jẹ́ yóò níbẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ àṣẹlẹ̀bọ̀rú ẹ̀lẹ́bọ̀ yìí kábíyèsí ẹ̀ bàbá gbogbo àkọ́ àṣùwọ̀n. ó yẹ ká pàtẹ́wọ́ fún bàbá wa evangelist Adéifá Ìwàlẹ́sìn. ẹ pàtẹ́wọ́ fún ọ̀dà rẹ̀ tó ń torí ọlọ́run ẹ bá wa fún wọn ní àtẹ́wọ́ wọ́n ṣe wá sí kódà. ohun ẹnu fa bẹ́ẹ̀ ni oyè tọba ti jòlè oyè gbogbo wa dáadáa. ṣé ẹ mọ̀ pé ẹ sà ẹ má yín lọ sà ṣé ẹ rí kẹ́ ẹ tó gbé rárá nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ sà gbólóhùn tí mo òun lẹ fi òun gángan lẹ sọ̀rọ̀ lé lórí ó túmọ̀ sí pé great men things are like this. The first thing I said on this podium here ni pé mo ní ká lè ní àwọn ṣe Ìfádérègún àti Dr. Kẹ́hìndé ti fàṣẹ. Mo ní this is a prospect of good partnership. Years long dàrú. Mo wá ń jẹ́ pé yí àwọn èèyàn wípé àfi ẹ̀sìn wa yìí ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn àbáláyé ẹ̀sìn tiwa yìí nìkan ni kì í dojú ọ̀rọ̀ rú tí kì í dọwọ́ rú iṣẹ́ náà tí wọ́n fi jọ wà tí wọ́n dẹ̀ fi bákan bọ̀kan nínú dẹ́ bá gbọ́ lẹ́nu Dr. ti fàṣẹ dẹ́ máa gbọ́ lẹ́nu Dr. Aláṣẹ mo ló yẹ ká kí àwọn ìyàwó wọn ká yìn wọn and I'm so impressed ibi tẹ́yìn náà tún ti gbà bẹ̀rẹ̀ nìyẹn ṣe é rí i pé Ifá ń gbáyé lọ ọgbẹ̀rẹ̀ ọmọ ọgbẹ̀ àsìnlá ẹ̀yin bàbá ẹ máa mọ̀ ọ́ wí o ẹ máa mọ̀ ọ́ sọ a máa ń gbádùn yín o a máa ń gbádùn yín
àmọ́ra jù báyìí lọ àfìgbà tí evangelist tún fún ifá hallelujah lówó bẹ́ẹ̀ ó make sense o àmọ́ra jù báyìí lọ a ṣe nǹkan tó pọ̀ papọ̀ láṣẹ Ìdùmarè ojú òní ti yín o ẹ ṣé àdúpẹ́.